ẹ̀lẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín Títílọpé ló ń sọ̀rọ̀. A kú ojú ọjọ́ o, báwo níṣẹ́? Ẹ̀yin òbí, ẹ̀yin ni mo ìfẹ́ wá bá sọ̀rọ̀. Ṣẹ́rí ọ̀gbàrá òjò kò nóhùn onílé wó, àmọ́ onílé wa òun ni ò ní gbà fún. Ṣẹ́rí wọ́n fẹ́ pe àkíyèsí yín sí àwọn ìwé tí àwọn ọmọ wa ń kà. Ọ̀pọ̀ nínú wa àwọn ìwé yìí à ń rà fún wọn, àmọ́ a wo àwọn nǹkan tí ó wà nínú ìwé yìí. Àwọn ọ̀bàyéjẹ́ kan dé wà tó yẹ pé wọ́n ti pinnu ní ọkàn wọn wípé àwọn ọmọ yìí gangan làwọn fẹ́ dojúkọ. Ẹ̀yin òbí, mo fẹ́ rọ̀ yín ni wípé kò sí bí ìwé náà ṣe lè rí tó, ẹ gbìyànjú wípé gbogbo ìwé tí ẹ ń rà fún àwọn ọmọ yín pátápátá òun ni ẹ ń wáyè láti kà. Mo mọ̀ wípé eléyìí kò rọrùn o, àti wípé ẹni tó bá fẹ́ ṣe nǹkan tó dẹ̀ fẹ́ ṣe dáadáa kò ní wá ní ìrọ̀rùn, àmọ́ a gbàgbọ́ wípé nígbà tí a bá ṣe eléyìí a ó rí èsì èyí tí ó dára níbẹ̀. Ẹ̀yin òbí, tẹ́ bá ti ra ìwé fún ọmọ yín, ẹ mú ìwé yìí kí ẹ kà kẹ́ tó fún àwọn ọmọ yìí kó tó kà. Tẹ́ bá rí wípé ẹ wá ráyè láti kà àbí ìwọ jẹ́ òbí ó tí ẹ lè kàwé, ó dẹ̀ ń gbìyànjú wípé kí àwọn ọmọ ẹ kí wọ́n ka ìwé yìí, ẹ mú ìwé yìí ẹ mú fún àwọn olùkọ́ wọn àbí kẹ́ mú fún ènìyàn kan ní àdúgbò yín tàbí ní aráalé yín. Ẹ sọ wípé ìwé yìí mo rà fún ọmọ mi ni o, kó dẹ̀ tó kà mo fẹ́ yẹ kí ẹ bá mi yẹ̀ wò. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìwé yìí wọ́n ń kọ àwọn ohun tí ò tọ́ àti ohun tí ò yẹ síbẹ̀ fún àwọn ọmọdé láti kà. Ẹ wá rọmọdé mi a máa sọ wípé obìnrin ni mí nígbà tí a bí ní ọkùnrin. Eléyìí ni mo wá fẹ́ pe àkíyèsí ẹ̀yin òbí sí. Àkókò náà dẹ̀ ó ti tó fún bíbí Nàìjà. Ẹ̀yin òbí, mo fẹ́ rọ̀ yín ni. Ṣé rí ètò yìí àgbàlagbà òun ni a ṣe fún. Ẹ̀rọ bí mi àtàwọn ọmọ wọn á jókòó tì, wọn á máa bóyín, inú wọn á máa dùn. Ẹ̀yin òbí, àwọn ohun tí ó wà nínú ètò yìí kò ń ṣe fún ọmọdé. Ẹ máa rí wọn kọ síbẹ̀ wípé 18+. Àwọn ẹlòmíràn wá sọ wípé àwọn ètò kan wà tó máa ń ṣe tó wà educational tó dáa fún ọmọ. Lóòótọ́ a ò parọ́, àmọ́ kò kì í ṣe fún ọmọdé, nítorí pé nígbà tí wọ́n bá ń sọ àwọn ọ̀rọ̀ èyí tó jẹ́ fún àgbàlagbà a ò ní mọ̀. Àwọn ọmọ yìí wọ́n sì ń fetí kọ́ gbogbo àwọn ohun wọ̀nyí. Èmi ò sọ wípé kẹ́ má wò ó, àmọ́ ẹ rí dájú wípé nígbà tí ẹ bá fẹ́ wò àwọn ọmọ yín wọn ò sí níbẹ̀. Nígbà tí ẹ bá dẹ̀ fẹ́ kúrò lé, ẹ rí dájú wípé ẹ mọ́nítọ̀ nǹkan tí wọ́n wò, èyí tó máa ń pè ní parental guidance. Ẹ fi parental control sí DSTV yín àti GoTV yín, nítorí pé àwọn ọmọ yìí wọ́n lè máa wò nígbà tí ẹ ò bá síbẹ̀. A ò ní jẹ̀bi lórí àwọn ọmọ wọn, lórí àwọn ọmọ wa, nítorí pé torí tiwọn ni a ṣe ń jẹ̀yà, ni a ṣe ń jẹ ẹ̀ṣẹ̀ kí a bá lè ké èrè yìí tí ó dáa ní orí wọn. Òun ni mo ṣe ń gbà yín ní ìmọ̀ràn kékeré yìí. Ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́. A ò ní jẹ̀bi lórí àwọn ọmọ wa. Mo nífẹ̀ẹ́ yín o, mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà nífẹ̀ẹ́ mi náà. Ó dìgbà, a ò ní pàdé ayọ̀.